ṣé mọ̀ wípé afẹ́ akọ̀ àwọn ọba kan náà máa ń ṣàbẹ̀wò sí túbú gẹ́gẹ́ bí ìjọba Ọọ̀ni náà ṣe máa ń ṣe àbẹ̀wò sáwọn túbú. Nígbà tí wọ́n bá lọ wọ́n á ṣí àwọn èèyàn lẹ̀. Ààrẹ orílẹ̀-èdè náà wọ́n máa ń ṣàbẹ̀wò gẹ́gẹ́ bí olórí ìlú. Ẹ̀tọ́ ni fún ọba àbí ìjọba àbí ìjòyè àbí adájọ́ láti ṣe àbẹ̀wò sí àwọn ibi túbú. Ẹ bá dẹ̀ wo nǹkan tí bàbá Ọọ̀ni sọ, nǹkan tí wọ́n sọ ẹ̀rí wípé wọ́n sọ pé ìyàwó àwọn ni wọ́n ń ṣe ètò kan tí a mọ̀ sí outreach. NGO ni àwọn ẹgbẹ́ tí ò ṣe pé ìjọba ló dá lẹ̀, ẹgbẹ́ tí ẹ pé àdàdálẹ̀ ọwọ́ àwọn kọ̀ọ̀kan ní àwùjọ láti ọgbà ẹ̀wọ̀n láti lè mọ bí ìyà ṣe ń jẹ wọ́n ní ọgbà ẹ̀wọ̀n, láti lè tọrọ because kò ń ṣe gbé ẹni tó lọ sí ẹ̀wọ̀n náà ni a fi wọ́n síbẹ̀ láti ní kọ́ ẹ̀kọ́ kan àbí òmíràn ni lórí bọ́yẹ bẹ́ẹ̀ gbé àwùjọ tí ayé ṣe máa rọ̀ wá lọ́rùn. So tá a bá rí ọba àbí ìjòyè tó lọ síbẹ̀ tó ṣàbẹ̀wò sí wọn, èmi rò pé ó burú jù o. Àmọ́ níbi tí ìlú wa dé yìí, oríṣiríṣi àwítúngbọ́ àgbọ́túnwí òun ló fà á tó ń da ètò ìṣèjọba, ètò ìjọmọrere àbẹ̀mọlúàbí, ètò àwarawa olùdàwárù. Nítorí pé àwọn tó lọ yẹn sìn olóyìnbó ni wọ́n ti rí ìdímìnì sí, wọ́n ti rí àwọn ọkọ̀ sí pé bóyá bàbá lọ rí ọ̀gá àwọn ilé ìtẹ̀wó tí a mọ̀ sí CBN tí wọ́n wà ní ọgbà ẹ̀wọ̀n nítorí pé àṣemáṣe tí wọ́n ṣe tí àwọn kan tó pé wọ́n ṣe tí ilé ẹjọ́ tí wọ́n ń wò bẹ́ẹ̀. So tí kábíyèsí bá lọ bẹ̀ bóyá tó lọ wo ẹni ẹ̀gàn náà kò túmọ̀ sí pé bóyá wọ́n jọ jalè ní àbí wọ́n jọ hùwà tí wọ́n fi ẹ̀sùn kan ọ̀gá ilé ìfowópamọ́ tí wọ́n yọ kúrò ńbẹ̀. So kábíyèsí gẹ́gẹ́ bí èèyàn wọ́n ní àǹfààní láti rìnrìn ẹsẹ̀ wọn síbi tí wọ́n wòye pé ó yẹ káwọn lọ ní àsìkò kan àbó mìíràn. Tá bá rí ìdí mínísì tàbí tá bá sọ pé bóyá wọ́n lọ síbẹ̀ bóyá torí pé wọ́n jọ kó jẹ ni bóyá torí pé èmi rò pé ó yẹ ká máa ṣáájú ẹlẹ́rẹ̀ẹ́pẹ̀dẹ́ even in law. Tí èèyàn bá sọ pé èèyàn hùwà tí ò dáa àbí èèyàn fi ẹ̀sùn kan èèyàn kan wípé nǹkan báyìí tẹ́ ṣe nígbà báyìí o kò dáa o, ó yẹ kẹ́ ẹ lè mú ẹ̀rí wá. Tẹ́ ẹ bá ti mú ẹ̀rí wá kò nẹ́sẹ̀ ńlẹ̀ nínú òfin ilẹ̀ wa àti òfin àgbáyé. Ìjókòó tí bàbá Ọọ̀ni jókòó sí kò kàn ń ṣe ìjókòó tí ọmọ Yorùbá tàtà tó kàn lè tàbùkù bá o. Àwọn tí ó bá jẹ́ ọmọ àjèjì tí wọ́n bá yẹn ń ṣe nílẹ̀ Yorùbá ó lè máa tàbùkù bá ìjókòó Ọọ̀ni Ilé Ifẹ̀. Àmọ́ ọmọ Yorùbá tán bí ilé ire tó mọ̀ wípé adé tó wà lórí ẹ̀, adé àwọn bàbá wa ló wà lórí ẹ̀, kò ní sọ̀rọ̀ àlùfàṣá, kò ní sọ̀rọ̀ tí ò dáa sí ìjókòó Ọọ̀ni. Ṣe rí nǹkan tí Ọláfárí sọ yìí, èmi á gbà wípé ó rí bẹ́ẹ̀. Ó ṣe pàtàkì ká mọ rírì ohun tí a ní. Tẹ́nitẹ́ni tàkísà ń tà tàn. Àṣàní and Àdùkẹ́ Foundation ní ìbáṣe pẹ̀lú ATJ Textiles gbé ètò ọlọ́jọ́ méjì kalẹ̀ fún National Adire Festival àkọ́kọ́ irú ẹ̀ tí àkórí rẹ̀ ń jẹ́ A Heritage, A Sustainability tó wà fún ìgbélárugẹ àti ìṣàfihàn ohun ṣíṣe iyebíye aláìlẹ́gbẹ́ nínú aṣọ àdìrẹ wa. National Adire Festival àkọ́kọ́ irú ẹ̀ ní ìpínlẹ̀ Ògùn yóò mú dàgbàsókè bá ètò aṣọ àtàwọn ohun àjogúnbá wa ní Nàìjíríà àti jákèjádò àgbáyé. Friday 15 àti Saturday 16 December 2023 ni yóò wáyé ní Banquet Hall, June 12, Cultural Center, Kútọ̀, Abẹ́òkúta, ìpínlẹ̀ Ògùn, láago 10 òwúrọ̀ 10 a.m. daily. Bàbá ọjọ́ náà ni Olówù ti Òwu Kingdom, His Royal Majesty Ọba Professor Saka Adélọlá Àdìsá Mátẹ̀mílọ́lá. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè 0803-472-0409 tàbí 0703-897-7028. First National Adire Festival wọlé dépò. Ẹ jẹ́ ká kọ́wọ́ ti A Heritage, A Sustainability. Ẹ kú dédé àsìkò yín bí tẹ́ tí ń wò wá jákèjádò àgbáyé. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Mo kí yín sà. Ẹ kúrọ̀lẹ́. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ bá a dárúkọ yín kẹsì kí àwọn tó ń wò yín náà. Orúkọ mi ni Ọmọọba Adésọyà Razak Àyìnlá tí mo jẹ́ oníròyìn tí mo tún jẹ́ akẹ́kọ̀ọ́ amòfin ní orílẹ̀-èdè Nàìjíríà. Tọ́ ẹ ṣeun. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí gbé ọ̀rọ̀ káàkiri ìgboro lẹ́yìn ìgbà tí ìròyìn kan jáde wípé Ọba Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ ó ṣàbẹ̀wò sí ọgbà ìtúniníwàṣe ti Kuje. Nígbà tẹ́ gbọ́ ìròyìn náà
kí ni tó kọ́kọ́ wá sí yín lọ́kàn? ṣe rí láti ìbẹ̀rẹ̀ ayé tí ìgbà wáṣẹ̀ nílẹ̀ Yorùbá ni àwọn ọba aláyé ni wọ́n ti ní túbú. Wọ́n ní túbú? Wọ́n ní túbú, àwọn fúnra wọn ní túbú. Ìyẹn tó ń fi àwọn ẹlẹ́wọ̀n sí gbà náà. tó fi àwọn èèyàn pamọ́ sí, ẹni tó bá hùwà tí ò dáa ládùúgbò àbí ní agbègbè àbí ní ìlú, ẹ lè bá wa sún mẹ́nu díẹ̀, àbí ní ìlú. Àwọn èèyàn yìí ṣe mọ̀ wípé afẹ́ akọ̀ àwọn ọba kan náà máa ń ṣàbẹ̀wò sí túbú gẹ́gẹ́ bí ìjọba Ọọ̀ni náà ṣe máa ń ṣe àbẹ̀wò sáwọn túbú. Nígbà tí wọ́n bá lọ, wọ́n á ṣí àwọn èèyàn lẹ̀. Tẹ́ bá gbọ́ ńgbà míì á ní pé gómìnà ìpínlẹ̀ Ògùn ó ṣàbẹ̀wò sí àwọn ẹlẹ́wọ̀n, ó ṣí àwọn iye báyìí sílẹ̀ o. Tẹ́ bá wò náà, ààrẹ orílẹ̀-èdè náà wọ́n máa ń ṣàbẹ̀wò gẹ́gẹ́ bí olórí ìlú. Ẹ̀tọ́ ni fún ọba àbí ìjọba àbí ìjòyè àbí adájọ́ láti ṣe àbẹ̀wò sí àwọn bíi túbú. Tẹ́ bá dẹ̀ wo nǹkan tí bàbá Ọọ̀ni sọ, nǹkan tí wọ́n sọ ẹ́ rí wípé wọ́n sọ pé ìyàwó àwọn ni wọ́n ń ṣe ètò kan tí a mọ̀ sí outreach. NGO ni àwọn ẹgbẹ́ tí ò ṣe pé ìjọba ló dá lẹ̀, ẹgbẹ́ tí ẹ pé àdàdálẹ̀ ọwọ́ àwọn kọ̀ọ̀kan ní àwùjọ láti bóyá yálà o wọ́n dálẹ̀ o láti lè fi ètò sí ọmọ bíbí wẹrẹ ni o, that is family planning. Bóyá wọ́n dálẹ̀ láti lè mú inú àwọn tínú wọn bàjẹ́ gẹ́gẹ́ bí ọmọ aláìlóbìí àbẹ̀ni tí àwọn èèyàn wọn kú, láti lè mú ìdùnnú bá wọn, àwọn tá a mọ̀ sí motherless home. Ṣé o pé a ní àwọn NGO náà tó ní ṣe pẹ̀lú wọn, a ní àwọn tó ń ṣe pẹ̀lú àwọn aláìsàn, a ní àwọn tó ń ṣe pẹ̀lú agbègbè environment àti ìmójútó ìgbé ayé ẹ̀dá. Àwọn èèyàn yìí ni wọ́n jẹ́ bí àjọ tó ń rí sí nǹkan tí ìjọba àgbáyé là kalẹ̀ tá a mọ̀ sí SDG tí UN United Nations tí wọ́n dà kalẹ̀. So tá a bá wá rí kábíyèsí àbí ìjòyè tí wọ́n ṣe àbẹ̀wò sí ọgbà ẹ̀wọ̀n láti lè mọ bí ìyà ṣe ń jẹ wọ́n ní ọgbà ẹ̀wọ̀n, láti lè tọrọ, because kò ń ṣe gbé ẹni tó lọ sí ẹ̀wọ̀n náà ni a fi wọ́n síbẹ̀ láti ní kọ́ ẹ̀kọ́ kan àbí òmíràn ni lórí bọ́n yẹn gbé àwùjọ tí ayé ṣe máa rọ̀ wá lọ́rùn. So tá a bá rí ọba àbí ìjòyè tó lọ síbẹ̀ tó ṣàbẹ̀wò sí wọn, èmi rò pé ó burú jù o láti ní kí ọba kó ṣe àbẹ̀wò sí ọgbà ẹ̀wọ̀n. Àmọ́ níbi tí ìlú wa dé yìí, oríṣiríṣi àwítúngbọ́ àgbọ́túnwí òun ló fà á tó ń da ètò ìṣèjọba, ètò ìjọmọrere àbẹ̀mọlúàbí, ètò àwarawa olùdàwárù. Nítorí pé àwọn tó lọ yẹn sìn olóyìnbó ni wọ́n ti rí ìdímìnì sí, wọ́n ti rí àwọn kan sí pé bóyá bàbá lọ rí ọ̀gá àwọn ilé ìtẹ̀wó tí a mọ̀ sí CBN tí wọ́n wà ní ọgbà ẹ̀wọ̀n nítorí pé àṣemáṣe tí wọ́n ṣe tí ilé ẹjọ́ àwọn kan tó pé wọ́n ṣe tí ilé ẹjọ́ tí wọ́n ń wò bóyá lóòótọ́ ni àṣemáṣe yẹn rí bẹ́ẹ̀ o àbí kò rí bẹ́ẹ̀. So tí kábíyèsí bá lọ bẹ̀, bóyá tó lọ wo ẹni yẹn gan náà kò túmọ̀ sí pé bóyá wọ́n jọ jalè ní àbí wọ́n jọ hùwà tí wọ́n fi ẹ̀sùn kan ọ̀gá ilé ìfowópamọ́ tí wọ́n yọ kúrò ńbẹ̀. So kábíyèsí gẹ́gẹ́ bí èèyàn wọ́n ní àǹfààní láti rìnrìn ẹsẹ̀ wọn síbi tí wọ́n wòye pé ó yẹ káwọn lọ ní àsìkò kan àbó mìíràn. So tá bá rí ìdí mínísì tàbí tá bá ń sọ pé bóyá wọ́n lọ síbẹ̀ bóyá torí pé wọ́n jọ kó jẹ ni, bóyá torí pé èmi rò pé ó yẹ ká máa ṣáájú ẹlẹ́rẹ̀ẹ́pẹ̀ẹ́dẹ́ even in law. Tí èèyàn bá sọ pé èèyàn hùwà tí ò dáa àbí èèyàn fi ẹ̀sùn kan èèyàn kan wípé nǹkan báyìí tẹ́ ṣe ní bàbá yìí o kò dáa o, ó yẹ kẹ́ ẹ lè mú ẹ̀rí wá. Tẹ́ ẹ bá ti mú ẹ̀rí wá kò nẹ́sẹ̀ ńlẹ̀ nínú òfin ilẹ̀ wa àti òfin àgbáyé wípé tí èèyàn bá sọ pé arákùnrin yìí o wọ́n fẹ̀sùn olè kàn yín o, ẹ ní láti lè mú ẹ̀rí wá pé lóòótọ́ ni abá ẹni tó jalè adẹ̀mú lọ́wọ́ méjèèjì pé olè ni. So ká máa wá fàtà mátàmọ̀ ó ti ń ba, ó jẹ́ nǹkan tí a ń láti wá wọ̀rọ̀ kan ṣàdá, torí ó ti ń jẹ́ nǹkan tó ń fẹ́ máa ba ìlú wa jẹ́. Ká máa fàtà mátà nǹkan tá a rí àti nǹkan tá a rí àti nǹkan tó rí bẹ́ẹ̀ àti nǹkan tí ò rí bẹ́ẹ̀, ká sọ pé bẹ́ẹ̀ ló ṣe rí, ojú mi gan ló ṣe. Eléyìí ò dáa ní ìwà ọmọlúàbí. Ó yẹ kí a fi òpin sí
gẹ́gẹ́ bí ọmọ Yorùbá rere, gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà rere. tọ ó dà nípa ọgbà ẹ̀wọ̀n Kuje àwọn ọ̀pọ̀lọpọ̀ ò mọ ibi tó wà, ẹ gbọ́ ìlú wo gan-an ni ọgbà ẹ̀wọ̀n Kuje wà? Ibi tí wọ́n ń pè ní Kuje fúnra rẹ̀ Abuja ni, okay. tó jẹ́ olúùlú ilẹ̀ Nàìjíríà. tẹ́ bá wo Abuja yìí, ó wà láàárín gbogbo Nàìjíríà ní Abuja wà. nǹkan tó jẹ́ kí ó jẹ́ Abuja ni pé ṣé mọ̀ pé lára ìpínlẹ̀ Niger wọ́n mú díẹ̀, lára ìpínlẹ̀ Kogi wọ́n mú díẹ̀, lára ìpínlẹ̀ Nasarawa wọ́n mú díẹ̀, àwọn kan pàpà sọ pé ní ìpínlẹ̀ Benue gan wọ́n mú díẹ̀. so ló wá jẹ́ àárín gbogbo Nàìjíríà. ibì kan ní Kuje, gẹ́gẹ́ bí Gbọ́gbọ́ládá, gẹ́gẹ́ bí Àbàjì, gẹ́gẹ́ bí Buhari, gẹ́gẹ́ bí Mararaba, ibì kan tó jẹ́ bí àdúgbò kan ní Kuje wà ní Abuja. so ibẹ̀ ni ilé ẹ̀wọ̀n yìí, àbí bẹ́ẹ̀ ni àwọn ìjọba ní wọ́n fi ilé ẹ̀wọ̀n yìí sí, gẹ́gẹ́ bí ilé ẹ̀wọ̀n ṣe wà ní Ìbàrà l'Abẹ́òkúta, bí ilé ẹ̀wọ̀n ṣe wà káàkiri ilẹ̀ Yorùbá. ilé ẹ̀wọ̀n wà ní Pàǹtí l'Ékòó, ilé ẹ̀wọ̀n wà ní Alágbọn l'Ékòó. so àdúgbò tí ó wà gẹ́gẹ́ bí Alágbọn, gẹ́gẹ́ bí Ìbàrà, gẹ́gẹ́ bí Ọ̀bà ní Kuje, níbi tí ilé ẹ̀wọ̀n yẹn wà. so kò sí nǹkan tó yàtọ̀ ní Kuje tó bẹ̀ sí gẹ́gẹ́ pé ibi tí wọ́n kọ́ fún àwọn ẹlẹ́wọ̀n, tíjọba kọ́ tó lè jẹ́ community kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ táwọn èèyàn ń gbé, wọ́n lè ṣe ń gbé bẹ̀ ní Kuje. ó dà àwọn èèyàn kan wá béèrè kan wípé tó bá jẹ́ pé lóòótọ́ kì í ṣe Emefiele ni Ọọ̀ni fẹ́ lọ bá ní Kuje, àìmọye ọgbà ẹ̀wọ̀n ló wà nílẹ̀ Yorùbá, lára ẹ̀ ni Àyésọ̀ tó wà nílùú Iléṣà, lára ẹ̀ ni àwọn eléyìí tẹ́ ti kà síwájú yìí, kí lẹ rí sí yẹn? ṣe rí, mo sọ̀rọ̀ kan tẹ́lẹ̀tẹ́lẹ̀, mo ní lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí, nígbà tí èmi wà ní kékeré bí 80s àti 90s, irọ́ ó mọ níwọ̀n pa lórílẹ̀-èdè Nàìjíríà. ṣe rí, láti kó irun wájú pọ̀mọ́ tí pàpọ̀, láti máa sọ̀rọ̀ tí ò ṣojú mi, láti máa sọ̀rọ̀ láti dá wàhálà alẹ̀, òun ló ń dààmú wa lórílẹ̀-èdè Nàìjíríà yìí. àǹtí ẹ bá dẹ̀ wá wò dáadáa, ẹ rí wípé ọ̀rọ̀ tá à ń sọ yìí, nígbà kan ìjọba ní hate speech, nígbà kan ìjọba sọ pé defamation. gbogbo nǹkan tí à ń sọ yìí ni òfin ò fàyè gbà. nǹkan tí èmi gẹ́gẹ́ bí oníròyìn àti amòfin tí n bá rí, èmi ò ní sọ, nítorí wípé àwọn Yorùbá ló ń déwájú ń dẹjọ́, ó ń dẹ̀yìn ó ń di aṣọ. ó lè pèèyàn wípé kéèyàn wá mú tẹnu ẹ̀, àbí kó wá mú ẹ̀rí wá, ibi tó wá lè mẹ́rin wá wípé lóòótọ́ lẹ́ni yìí ṣe báyìí, lóòótọ́. torí nǹkan tí èmi náà gbọ́ dáadáa, nǹkan tí wọ́n fẹ́ máa sọ ni wípé bóyá Ọọ̀ni ó wà nú àwọn tí ẹni tó ṣàṣemáṣe ó ń kó dọ́là fún, bóyá Ọọ̀ni wà nú àwọn tó jẹ́ business partner nígbà tó wà ní CBN gọ̀gọ̀. gbogbo eléyìí tá a bá ti lè rí nǹkan gbòógì tó jẹ́ ẹ̀rí, tá a bá sọ pé Ọọ̀ni ó mọ nǹkan ṣe pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ sí arákùnrin yìí, èmi rò pé yẹ ká máa sọ káàkiri, àti pé ìbanilórúkọ jẹ́ ni ó máa jẹ́ fún Ọọ̀ni, fún òfin ilẹ̀ wa, fún orílẹ̀-èdè Nàìjíríà. so nǹkan tí ò bá ti ṣojú ẹni, èmi rò pé ká máa sọ, torí àhesọ ọ̀rọ̀ kò sọ̀rọ̀ ń bẹ o. tá a bá wo òfin ilẹ̀ wa tó ní ṣe pẹ̀lú Evidence Act tó ń sọ wípé tó o bá ní èèyàn kan jalè, ó ń láti mú evidence, ẹ̀rí tó dájú wá wípé lóòótọ́ lẹ́ni yìí jalè. so àhesọ ọ̀rọ̀ ni o ní ọ̀nà òfin. ní ọmọ tó ń dẹ̀ bí ń léere tó jẹ́ ọmọlúwàbí ilẹ̀ Yorùbá, kò ní bá wọn sọ̀rọ̀ tó máa dà lóru. so ẹ jẹ́ ká yẹ̀bà fún ọ̀rọ̀ àhesọ àti ọ̀rọ̀ tó lè da àlàáfíà ìlú rú láàrin àwùjọ wa. tọ ọ̀dà ẹni tó jẹ́ agbẹnusọ fún Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀, Moses Ọláfárẹ́, ó sọ wípé Ọọ̀ni ò tiẹ̀ lọ bá Emefiele báwọn èèyàn ṣe ń sọ o, wípé ó kàn lọ ṣe àbẹ̀wò síbẹ̀ ni, kódà wọn ò tiẹ̀ sọ pé bí àwọn fojú gan ní ara tàbí bẹ́ẹ̀ kọ́ tàbí bẹ́ẹ̀ ni, wọn tiẹ̀ sọ tó jọ. pẹ̀lú àlàyé tí agbẹnusọ Ọọ̀ni sọ yìí, àwọn èèyàn ń béèrè pé ṣé ó ṣe gbára lé ṣá, nítorí tán bá fún wèrè lọ́kọ́
ọ̀dọ̀ rẹ̀ ní òrùkọ sí ṣe gbà bẹ́ẹ̀. ọ̀rẹ́ mi ìwọ náà lè máa gba dọ́là kì í ṣe sogúndogójì o tí wọ́n ń pè ní ponzi scheme tàbí pyramid scheme. báwo ló ṣe ṣe? lákọ̀ọ́kọ́ digistem affiliate marketing ni tí ẹ ti lè bá ní ta ọjà tí yóò sì máa yọwó. kí ọ̀rọ̀ mi lè yọ dáadáa contact Foltimi affiliate on WhatsApp at +234 818 241 5609 Facebook at Foltimi affiliate marketing Twitter at Omofolasade Anike email at omofola012@gmail.com wami at https://walink-u7e2e. ìwọ náà lè máa pa owó tó ju $1,000 lóṣù lórí ẹ̀rọ ayárabíàṣá ìgbàlódé ọwọ́ rẹ yẹn. Do you know you can make $1,000 monthly with your smartphone? ọ̀pọ̀ èèyàn ló ti lo ọ̀nà affiliate marketing yìí láti pa dọ́là wọlé fúnra wọn. Affiliate marketing with Digistem. Affiliate marketing is a business merger where you connect buyers to sellers and receive information for it. pẹ̀lú àǹfààní ńlá yìí má gọ ara rẹ o. Click the link under this video ló bá gbàdánilẹ́kọ̀ọ́ jẹ dọ́là lọ́yọ̀mìyọ̀mì. ṣe rí tó máa fún wèrè lọ́kọ́ ọ̀dọ̀ rẹ̀ ní olùkọ́ sí nítorí pé òwe Yorùbá ni tí a dẹ̀ mọ̀ wípé àwọn bàbá wa mọ̀nìyàn tọ́wọ̀n bá rí ọ̀fìn sọ ọ̀rọ̀ tí wọ́n sọ ń gbà yẹn ọ̀rọ̀ ògidì ọ̀rọ̀ ni. àmọ́ ní ayé ìgbà tá a wà yìí kò fẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ mọ́ torí ní ìgbà míì náà ẹ rí wípé tẹ́ bá yàn gẹ́gẹ́ bí ká tẹ̀ sọ pé ìyàwó yàn gan ní ìgbà míì ọmọ yàn gan máa ń takò yàn bí wọ́n bá ṣe nǹkan tí ò dáa. so kò ṣe gbogbo ẹ̀ náà ni èèyàn máa roko sọ́dọ̀ ara ẹ̀ nítorí pé ẹni tó sọ̀rọ̀ yìí òun náà gbọ́dọ̀ ní àwọn ìrírí òun náà gbọ́dọ̀ ní àwọn nǹkan tó fi sọ̀rọ̀ bẹ́ẹ̀. and ẹ bá dẹ̀ wá wò gẹ́gẹ́ bí bàbá ṣe jẹ́ bàbá ò ní nǹkan ń ṣe ìjókòó tí bàbá ò ní jókòó sí kọ̀ọ̀kan ń ṣe ìjókòó tí ọmọ Yorùbá tàtà tó kàn lè tàbùkù bá o. àwọn tí ó bá jẹ́ ọmọ àjèjì tí wọ́n bá yẹn ń ṣe nílẹ̀ Yorùbá ó lè máa tàbùkù bá ìjókòó Ọọ̀ni Ilé Ifẹ̀. àmọ́ ọmọ Yorùbá tó bí ilé ire tó mọ̀ wípé adé tó wà lórí ẹ̀ adé àwọn bàbá wa ló wà lórí ẹ̀ kò ní sọ̀rọ̀ àlùfàṣà kò ní sọ̀rọ̀ tí ò dáa sí ìjókòó Ọọ̀ni. ṣe rí nǹkan tí Ọláfárí sọ yìí èmi á gbà wípé ó rí bẹ́ẹ̀ nítorí pé gbogbo àwọn tó sọ pé bàbá lọ bá Emefiele èmi ò tí rẹ̀ ń tó lè sọ pé fọ́nrán kan tó ń ṣe àfihàn Ọọ̀ni nígbà tí bàbá lọ bá Emefiele. èmi ò rẹ́ni tí ó lè sọ pé òun rí fọ́nrán Ọọ̀ni o tán lọ bá Emefiele èmi ò rí. ẹni tó bá dẹ̀ ní torí pé nǹkan tí Ọláfárí ń sọ kò ń ṣòótọ́ ó yẹ kó mú jáde wípé báyìí ni. ṣe rí aláṣẹ sára fún ọ̀rọ̀ àhesọ ọ̀rọ̀ òun ló ń da ìlú wa rú o. ẹ bá wo ká tó ṣe election tó lọ ìyẹn ìdìbò tó lọ ẹni pé oríṣiríṣi àhesọ ọ̀rọ̀ ló pọ̀ gan tó jẹ́ pé ọ̀dọ̀ àwọn ọ̀dọ́ ló ti ń wá. àwọn ọ̀dọ́ àwọn bàbá wa ti gbìyànjú o àwọn ìyá wa ti gbìyànjú o ẹ má yẹ ká wàá da ìlú wa rú níbi ọ̀rọ̀ àhesọ ọ̀rọ̀ tí òfútù fẹ́ tẹ̀ ọ̀rọ̀ tí ó jẹ́ irọ́ ẹ má yẹ ká máa sọ ẹ ká yàgò fún kí ìlú wa lè ní àlàáfíà. nígbà ìwáṣẹ̀ àwọn ọba aládé wọn ò kì í sábà jáde lọ síbi ayẹyẹ tàbí jáde lọ sí àárín àwọn èèyàn kódà ààfin lọba sábà máa ń wà kódà àwọn ìrí ẹnu ọba níta bóyá bó ṣe ń jẹun nítorí àwọn oríṣiríṣi ọ̀rọ̀ táwọn èèyàn máa mú jáde ṣùgbọ́n lóde òní nǹkan ti ń yí padà. ṣé a fẹ́ sọ pé bí nǹkan ṣe ń yí padà yẹn ó dáa bẹ́ẹ̀ àbí ò dáa? ṣe rí èmi gẹ́gẹ́ bí èèyàn kan ọmọọba ni mí ọmọọba aládé ọmọọba àgùrálé èdò kábíyèsí o ni mí mo dẹ̀ mọ ìwà àfin torí pé wọ́n kọ́ mi wọ́n tọ́ mi wọ́n fi ìwà bí ọba àbí ọmọọba ṣe máa ń ṣe fún mi. ṣe rí nǹkan tí mo fẹ́ kẹ́ wò ń bẹ̀ ni wípé ní ìgbà wáṣẹ̀ ẹ rí wípé ìlú ò tí ì fẹ̀ tó báyìí. ní ìgbà wáṣẹ̀ ẹ rí wípé ọba ló ba lórí gbogbo. ní ìgbà wáṣẹ̀ ẹ rí pé nǹkan tó bá sọ àṣẹ tó bá pa abẹ́gẹ́ nìyẹn. tẹ́ ẹ bá wò ó sì ìjọba ti wà ó tí wọ́n ti gba agbára àwọn ọba sọ́wọ́ jẹ́ pé abẹ́ ìjọba ni wọ́n wà.
kò sẹ́ni tí bàbá mi Aláké Ẹ̀gbá tó fẹ́ lọ bá torí òun fún ààrẹ lọ́ba òun fún ààrẹ níjọba lọ́wọ́ rẹ̀, kò sẹ́ni tí bàbá Aláàfin of Ọ̀yọ́ tó fẹ́ lọ bá o, kò sẹ́ni tí Àgùrà Aléèdó tó fẹ́ lọ bá o nítorí pé òun fún ààrẹ níjọba fún ara ẹ̀ ní ibi tí a mọ̀ sí kingdom ẹ̀ ní agbègbè tí ó ti ń ṣèjọba lé lórí. Àmọ́ nígbà táwọn ìjọba ti dé tó ti gba agbára àwọn ọba, ṣé ẹ mọ̀ wípé ìjọba ju ọba lọ́sìn gẹ́gẹ́ bí òfin ilẹ̀ wa tí ò dẹ̀ kó rí bẹ́ẹ̀. Tí bàbá mi Aláké ṣe wà ní Akétó yẹn, tí gómìnà ìpínlẹ̀ Ògùn tó jẹ́ ọmọọba Dàpọ̀ Abẹ́òkúta tó lóun bá fẹ́ rí wọn ní Òkè Mọ̀sán nílé ìjọba, wọ́n á sáré lọ bẹ̀ ni o. Sọ̀kẹ́tẹ̀ tẹ́lẹ̀ kò rí bẹ́ẹ̀. Ta ló máa ní kó máa lọ bá ẹni tó ń bò wọ́n? Wọ́n ní ààrẹ ń pè ẹ́ òun dáfá lọ́wọ́ tí Ifẹ̀ bá fọrí táàrí ò bá fọrí ńkọ́. So gbogbo ìdàgbàsókè yìí òun ló ti ní í ṣe pẹ̀lú bí àwọn ọba ṣe ń ṣe. Èmi sì lè ní kí n jọba lénìí kí n jókòó sí palace torí kí àgbà tó dé nǹkan ní adìyẹ ti ń jẹ. Kí n tó ní mo fẹ́ jọba, iṣẹ́ kan ni mo ti ń ṣe gẹ́gẹ́ bí oníròyìn, gẹ́gẹ́ bí olùkọ́ agbẹjọ́rò. Ṣé ẹ̀dẹ̀ wò pé ó máa rọrùn fún mi kí n fi ilẹ̀ pàápàá? Ó lè rọrùn fún mi. Ó dàbí òwe àgbà kan ni tó ní kò sí bá dẹ́mu ṣe lè pẹ́ títí tó a sì mọ yọrùn ọ̀pẹ wò. Bẹ́ẹ̀ni, so ẹ lè kí n kàn fi ẹ lẹ́ẹ̀ báyẹn. So bàbá náà tẹ bá wò bàbá dáadáa, wọ́n ní investment, wọ́n jẹ́ oníṣòwò, wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ tó jẹ́ real estate tó ń talé tó ń ralé. Ẹ ní wọ́n kọ́kọ́ da ogun ẹ̀mí bẹ́yẹn kọ́kọ́ kó mẹ́ kò ṣeé ṣe. So eléyìí máa jẹ́ nǹkan tí á jẹ́ ìmúnú ẹni dùn àti ìṣe eré ìdárayá fún ọba láti máa jáde, fún ọba láti lọ máa wòra wọn, fún ọba láti lọ máa ṣe nǹkan tí ó máa jẹ́ ìdàgbàsókè fún ìlú. Ẹni tí ó dá NGO lẹ̀ fún àwùjọ, tó dá NGO lẹ̀ fún ìdàgbàsókè, tó dá NGO lẹ̀ fún àti máa rí ṣe pẹ̀lú wàhálà táwọn ẹlẹ́wọ̀n ń kò ní ọgbà ẹ̀wọ̀n, ká lù lógo ẹnu kò ṣe gbìyànjú lè dárú ẹ̀ lẹ̀. So téèyàn kan bá wá dálẹ̀ tó wá sọ pé òun gẹ́gẹ́ bí ọba mi o, èmi náà tí mo fẹ́ ṣe nǹkan gẹ́gẹ́ bí ọmọ Ẹ̀gbá tòótọ́, mo wá pé bàbá mi tó jẹ́ Aláké ti ìlú Ẹ̀gbá pé kó wá bá mi ṣe síbẹ̀, kò sí nǹkan bàbá máa wá bẹ̀. So mo lè pọ́n lọ sí Àbújá, mo lè pọ́n lọ London, tó bá ti jẹ́ pé ìwà mi dá lọ́wọ́ ara mi, mo lè jẹ́ ọmọ rere láwùjọ tí ó ṣe sọ pé ọmọ mi rèé, bàbá tẹ̀lé mi lọ bẹ̀. So nǹkan tí bàbá ṣe ni kò burú jù. So tá a bá ń sọ káàkiri tá à ń sọ àìsọ ọ̀rọ̀, èmi rò wẹ́ ká máa sọ níbi tá a bá dé yìí o, ní ìlú wa yìí o. Ó dà níbi tí ọ̀rọ̀ wa dé dúró yìí, kí ló wá yẹ káwọn ọmọ Yorùbá àtàtà mọ̀? Ṣé nǹkan tó yẹ kí ọmọ Yorùbá àtàtà mọ̀ ni wípé àsìkò wa ó ti yàtọ̀ sí àsìkò àtijọ́. Ní ìgbà àtijọ́, àwa ní Gbàgùrà ní Ìdó, a ní àwọn ẹṣin tí ọba máa ń gùn jáde. Ní Aké, ẹṣin wà rẹpẹtẹ. Ẹ rí i pé àwọn bàbá ní ẹṣin ọba jókòó pẹ́. Ó ń sọ fún yín pé ilé ọba ní àgbàlá, wọ́n ní ẹṣin, wọ́n ní ràkúnmí, wọ́n ní nǹkan tó pọ̀ rẹpẹtẹ. Ẹṣin yìí ihun ìrìnsẹ̀ ni tó máa ń gbá àwọn ọba jáde. Ọba mélòó ló lè gbé ẹṣin jáde nísìn? Àti pé ṣé a lè gbé ẹṣin lọ ọba fẹ́ lọ lóyìnbó, ṣé ẹṣin tó fẹ́ gùn lọ bẹ̀? Ọba fẹ́ lọ Àbújá, ṣé so nípa technology àti rí ọkọ̀ ayọ́kẹ́lẹ́, àti rí ọkọ̀ bàálù, àti rí ọkọ̀ ojú ọ̀nà. So gbogbo eléyìí ni ọba náà nẹ́tọ̀ láti lò nítorí pé ìgbà ara là ń gbúra. Àsìkò tí ọba eléyìí dé sí ni, kò dé sásìkò ayé àwọn bàbá wa nígbà yẹn. Ayé ìgbà yìí náà ná dé sí. Tí ẹ bá fi èmi jọba gẹ́gẹ́ bí mo ṣe jọmọ ọba, ẹ lè fẹ́, ó máa tàbí fẹ́yìn náà kí n máa fẹsẹ̀ rìn káàkiri àbí kí n máa kẹ́sí káàkiri. Ẹ̀yin fúnra yín gẹ́gẹ́ ọmọ ìlú yẹn gan, ẹ lè ní òkè mọ́tò mẹ́ta mo gbé fún yín kẹ́ máa fi rìn. So ó yẹ ká mọ̀ pé nǹkan ti ń change. Wọ́n tún wá ń change yẹn, ká má
ṣe lọ́nà tó máa fi tako nǹkan táwọn bàbá wa fi sílẹ̀. Tí wọ́n bá gun mọ́tò kò tako nǹkan táwọn bàbá wa fi sílẹ̀. Tí wọ́n bá jáde gẹ́gẹ́ bí ọba kò tako nǹkan táwọn bàbá wa fi sílẹ̀, torí ọba náà máa ń jáde, wọ́n ń lọ ìjọ àwọn ọba, wọ́n dẹ̀ ń lọ ní ìgbà tẹ́ ń sọ yìí. Ṣé mọ̀ wípé àwọn ọba ń lọ ṣe àbẹ̀wò síra wọn, àwọn ọba ń lọ kí àwọn ọba náà ní òde Ọ̀yọ́, àwọn ọba míì wọ́n ń lọ bá ọba tó jẹ́ Aláàfin Ọ̀yọ́ ní Ilé Ifẹ̀, àwọn ọba ń lọ bá láti lọ. So eléyìí yìí ló ká mú kúrò torí nǹkan tí ó ṣe kókó tí àwọn ọba gbọ́dọ̀ máa ṣe ni. Àmọ́ a kàn gbọ́dọ̀ ṣe níwọ̀ntúnwọ̀nsì. Àwọn àṣà àti ìṣe wa àti nǹkan táwọn òyìnbó mú dé, a gbọ́dọ̀ ṣe níwọ̀ntúnwọ̀nsì tí a máa fẹ́ fọwọ́ ọwọ́ lè mọ̀. Ìyẹn ni mo fẹ́ sọ fún àwọn èèyàn wa, ká má lọ kó àṣà aláṣà ju bó ṣe yẹ lọ, ká náà má dẹ̀ lọ fi àwọn àṣà wa tọrẹ fún àwọn tí ò mọ̀ dí àbí àwọn tí ò mọ̀ wúlò ẹ̀. Eléyìí ni ọ̀rọ̀ mi àbí ìmọ̀ràn mi fún àwọn tá a jẹ́ ọmọ Yorùbá àtàtà. Tọ́ ẹ ṣeun, ẹ bá wa dárúkọ yín lẹ́ẹ̀kan sí kẹ́sì kí àwọn tó ń wòye. Orúkọ mi Adésànyà lórúkọ mi, Adésànyà ọmọ Jíbóṣó ti ìlú Gbàgòrà. Mo jẹ́ oníròyìn, mo jẹ́ akẹ́kọ̀ọ́ ìmọ̀ òfin tí mo dẹ̀ tún jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí rédíò àti tẹlifíṣàn. So ọmọọba ni mí, adé mi Adésànyà ni, Jíbóṣó dẹ̀ ni ibi tí mo ti wá ní Gbàgòrà ní Abẹ́òkúta. Àmọ́ ìgbà tí a ti gba ẹ̀sìn Islam, Abdulrasaq ni orúkọ mi tí mo jẹ́ ọmọ Àyìnlá. Tọ́ ẹ ṣeun, ó dà, Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ tèmi o. Ẹ bá wa pàdé ní comment section yẹn. Bẹ́ẹ̀ ṣe wá ń pàdé, ẹ jẹ́ ká mèrò tiyín náà lórí níta ti wò yìí, kẹ̀sì tún share fídíò yìí lóní Bembeyeke fáwọn ẹlòmíì. Ó wá kù kankan tẹ́ ṣe fún wa. Ẹ lọ sí Bembeyeke comedy, níbẹ̀ yẹn a máa ń ṣe àgbélárugẹ ohun tó ní ṣe pẹ̀lú àṣà wa ni. Lóòótọ́ ó máa ń pani lẹ́rìn àbí ó ń pa yín lẹ́rìn, ṣùgbọ́n ẹ subscribe sí, ẹ rántí tẹ notification bell yẹn, kẹ́ ẹ pàdé wa ní comment section bẹ́ẹ̀ náà, kẹ́ ẹ sì share ẹ̀ fáwọn ẹlòmíì lóní Bembeyeke. D-Flash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. D-Flash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call D-Flash Express Logistics Services on 0906 727 0530 and 0805 467 5088. D-Flash Express Logistics Services. Your convenience is our priority. Àṣàní and Àdùkẹ́ Foundation ní ìbáṣe pẹ̀lú ATJ Textiles gbé nǹkan àrò ọ̀tọ̀ kalẹ̀ Kasagbua. Ètò ọlọ́jọ́ méjì fún National Adire Festival àkọ́kọ́ irú ẹ̀ tí wọn yóò ti fààyè gba ìṣàfihàn ẹ̀bùn onírúurú tí o bá ní. Kí èyí lè ṣàgbélárugẹ àwọn ohun àjogúnbá wa àti ìmúdúró rẹ̀. First National Adire Festival àkọ́kọ́ irú ẹ̀, Our Heritage, Our Sustainability, yóò wáyé ní Friday 15th àti Saturday 16th December 2023 ní Banquet Hall, June 12 Cultural Center, Kútọ̀, Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn. Aago 10 òwúrọ̀ 10 a.m. ní ètò yóò bẹ̀rẹ̀ fún ọjọ́ méjèèjì. Má gbàgbé o láti wá forúkọ sílẹ̀ ṣáájú ọjọ́ tí ètò yóò bẹ̀rẹ̀. Láti lè kópa pé 0803 472 0409 tàbí 0703 897 7028. Orí ọ̀fẹ́ ìṣàfihàn ẹ̀bùn ẹni rèé o. Má jẹ́ kó ré kọjá rẹ̀. Ẹ̀wẹ̀ ẹ tún lè ṣàtìlẹ́yìn fún ètò náà. First National Adire Festival. Ẹ jẹ́ ká kọ́wọ́ tì Our Heritage, Our Sustainability, àjogúnbá wa àti ìmúdúró rẹ̀. Bembeyeke TV, ìkànnì eléyìí ládùn jù, ó gbafẹ́ ó gbààyè, òun ni ẹ máa wò. Bembeyeke TV, ìkànnì eléyìí ládùn jù, ó gbafẹ́ ó gbààyè, òun ni ẹ máa wò. Àwọn ètò tó mọ́gbọ́n wá
lóríṣiríṣi ń bẹ níbí. Ojúlówó ìròyìn ẹ gbọ́ tiwa ní í ṣe, torí ẹyẹ bí ọ̀gìn ò sí, kìnìún lọ́ba ẹran. Ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bembeyeke TV, ìkànnì eléyìí lẹ́sùn jù. Ó gbafẹ́ ó gbayì, òun ni ẹ máa wò. Sọpọ̀ ti lọ Bembeyeke TV, lẹ́tí máa rí bẹ́bẹ́ ìkànnì eléyìí lẹ́sùn jù. Daniel Salomon ló mú gbayì, òun ni ẹ máa wò.